Tóyọ̀sí Mújò Tóyọ̀sí Mújò ọlọ́dún lọ́dún yẹ ìyàwó Babátúndé. Àpèkẹ́ ajóbàtà mo tún ti gbáròyé mi gbòde. Àpèkẹ́ ògbó ọmọ Bàlúràwọ̀. Àpèkẹ́ bó ọmọ wá lọ lónìí ọmọ Adéọlá o. Àpèkẹ́ ìbílẹ̀ ìyá mi olóríire tí ń sọdún lónìí. Àpọ́nbéporí arẹwà lóbìnrin. Aya rere tí tọ́jú ọkọ. Òun ní sọdún lónìí ẹja jọ débẹ̀ ká lọ kí. Talẹ́ni tí mo wá ń polongo rẹ̀ látẹ̀ẹ̀kan. Àníporí akọni ká má fi dálẹ̀ gàràgà. Èmi Olúwatóyọ̀sí Ṣóyẹ̀tán ní sọdún lónìí. Aya bàbá mi Dr. Babátúndé Karim Ṣóyẹ̀tán. Aya wọn ní sọdún lónìí ẹ wá gbọ́. Olúwatóyọ̀sí ọṣọdún ìyájọ péjú ṣe tẹ̀mí ni. Àbùkù oníkàn ò ní dá àgbàyà. Ọkọ ò ní kú mọ́ ẹ lórí. Aya ò ní kú mọ́ ẹ lójú. Ìwọ ní ò ní bọ́ sọnù lọ́dọ̀ wọn ọ̀yà ọ̀tá ò níyàwó kú. Bó ṣe wá sọdún èyí mọ́ jó kọ́ máa yọ lókun. Aya Ṣóyẹ̀tán mọ́ gbẹ́sẹ̀ rẹ̀ kò níra. Onílò ní jẹ́ ní abẹ́ lọ́wọ́ ẹ̀. Ìyá ẹ̀rí Olúwa Naomi ní sọdún lónìí. Ìyá Olúwa Tókì Sarah ní sọdún lónìí. Màmá Enoch ní sọdún lónìí. Ìyá Enoch bó ṣe léwu kọ́ pẹ́ láyò ní mọ̀sáré ọmọ. Àbùkù oníkẹ́ ọlọ́run nípa ọlẹ́kùn. Àṣeṣàmọ́dún ọdún ayọ̀ ló máa ṣe. Ọ̀yá jẹ́ wá gbalẹ̀ àwọn bàbá rẹ̀ lọ aya Babátúndé. Olúwatóyọ̀sí mo fẹ́ gbalẹ̀ àwọn bàbá rẹ̀ lọ. Aya Babátúndé Karim Ṣóyẹ̀tán mọ́ gbókè àwọn bàbá rẹ̀ lónìí. Kogi nílé gbogbo èèyàn tí ó lè bẹ̀ kọ́ mọ́sá fira. Kogi ọ̀fẹ́ràn ọkà bí yẹn. Bí yẹn bá ṣe kó ló bẹ́ẹ̀ bá ń fún Kogi díẹ̀ kó sì jẹ́. Olúwatóyọ̀sí aya Babátúndé. Ilé àwọn bàbá rẹ̀ mọ́ wà wọn ò tí ì lọ. Àṣeṣàmọ́dún ọdún ayọ̀ ló máa ṣe. Ọ̀yọ́ wá dorírun àwọn bàbá rẹ̀ gangan tó bí ọlọ́mọ. Ọmọ àsìkò bá arágbèrú. Ibẹ̀ níṣẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Ọmọ asarúgàrò ọ̀dẹ̀ máa gbókè àwọn bàbá rẹ̀. Ilé ọmọ akẹta máyà. Olúwatóyọ̀sí bọ̀ ń gbọ́ bí mo ṣe ń pòkè àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Ọmọ àríwá sáwọ́ gbó. Ilé ọmọ ọlọ́pọ̀tọ̀ ajìyẹn. Ọmọ oníke obì agun àmọ́tẹ́. Olúwatóyọ̀sí ibẹ̀ níṣẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Ilé ọmọ aláwùsá fẹ́rẹ̀ rẹ̀ mọ́lẹ̀. Ọmọ kórè nílé. Ọmọ kórè lákàtà. Olúwatóyọ̀sí mọ̀ gbọ́ bí mo ṣe ń pòkì bàbá rẹ̀ òsì onímọ̀ ẹ̀ adùn ní ọgbẹ̀yìn ọ̀rọ̀. Ọmọ oníke obì lálẹ́dẹ̀ àmáyà. Ibẹ̀ níṣẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀. Ṣé mọ̀ pé olúfẹ́ àbúrẹ́ ni gbogbo wa ti wá. Ibẹ̀ lẹ́sí bólúfẹ́ àbúrẹ́ ọmọ adádé owó rẹ̀ mọ̀ tán. Ẹ̀rù jẹ̀jẹ̀ dé. Onífẹ́ rọ ni Olúwatóyọ̀sí. Ó ṣe wá sọdún èyí kọ́ ọpẹ́ láyé o. Kọ́ dára lẹ́wà bí ọ̀ṣunṣun. Ẹ̀yin lọ́mọdò tọ́sán wéréké. Tọ́sán wéréké. Ọ̀dẹ́kunlé ọ̀sìnlẹ̀ ọ̀dà àbàtà. Ọ̀dẹ́kunlé adéláwẹ̀ lọ́bàdókun. Àṣà kẹ́kẹ́ ọ̀bọ̀lọ̀ mú nínú mi bàbá tó bí yín lọ́mọ. Àbá àbàjẹ́ ọ̀bọ̀lọ̀ bù sísẹ̀. Ògèdègèdè onísọ̀bọ̀rọ̀ ní òmùmí odò náà gbẹ. Sọ̀bọ̀rọ̀ wù mí ẹ̀ ní kíbi dandan kọ́ máa bá lábẹ́. Àṣeṣàmọ́dún o. Àjọ péjú ṣe tẹ̀mí ni. Talẹ́ni tọ́rẹ́ mi wá. Tó ní wá bóun kọ lọ́jọ́ bí òní. Tó ní máa báwọn kì í gbé ìjẹgbẹ́jọ. Èmi bàbá mi ni. Rẹ̀fẹ̀n Olúwagbénga Olúwayẹmí àti ìyàwó wọn. Dr. Mrs. Títílayọ̀ Olúwayẹmí. Àwọn wọn ní máa báwọn kì í gbé ìjẹgbẹ́jọ. Wọ́n láti sọdún èyí wọ́n lájọ péjú ṣe tẹ̀mí.
àjọ ṣàmọ́dún olóògbà ìjípẹ́ kọlẹ́mi dákun mọ́ tètè gbá o àjọ ṣàmọ́dún o sáà máa jó ìwọ ló nílò àtórí máa jó ìwọ ló nílò àtórí máa jó ẹ̀yin lẹ nílò àtórí ẹ máa jó ẹ̀yin lẹ nílò àtórí.